Africa Content TV. Àti bẹ́ẹ̀ ẹ jẹ́ ń dá yín padà sí ààyè yín kí ni ọmọ bá kàlẹ́ lọ. Wọ́n la òwúrọ̀ ní títẹ̀ wọ́n lẹ́yìn àlọ́gọ́rin ká. Àsálù máa ń yẹ dàpọ̀. Ẹni kí n gbé yín wá kẹ́ ẹ wá wo bí ni o. Ẹ sọ pé ẹ máa wọlé o, Adébíyí náà ẹ wọbẹ̀ o. Adébíyí náà ẹlẹ́sìn kọ́ bàtà yìí o. Báyìí kọ́ la sọ o. Ẹ jẹ́ àmọ́ wa lọ. Ọ̀tá ńlá kọ̀ọ̀dú ṣàjàrọ̀ tì í. Adébíyí sọ ọ̀dà lọ́wọ́. Ọba ní èso níbi ibi àjẹ́ náà. Ọba lọ ọbẹ̀ ọba kọ́kọ́ ká èso ojókòó lábẹ́ ẹ̀kí. Wà bọ́ọ̀là. Ọba ń sọ fún àṣàlẹ́ rẹ̀ pé. Náà kì í rújú ní á. Mẹ́wàá rẹ̀ ò lè gbé ikú omi o. Náà rújú ní á. Ọmọ rẹ̀ ò lè gbé ikú sórí sára yìí. O ò ní ṣe o. Báyìí kọ́ làdé ń wà. Wọ́n kì í mú àdéhùn ṣẹ fún ẹni tí wọ́n bá fẹ́ràn o. Ẹni tá a rìsẹ́ẹ̀tì tá a bàbá kí ló fẹ́ ṣe lọ́ọ́ fi ọlọ́pàá rẹ̀ wá. Ìsọ̀lẹ̀ ẹ̀gbọ́n. Bàbá sọ́lá.